tukú dédé àsìkò yìí ní gbogbo tọ́jà ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pé aláǹfààní àti mọ́ lọ káàkiri kalẹ̀ mọ́ mọ́ fún yín bó ti ṣe ń gbóná fẹ́lifẹ́li ṣé ilé náà ni ó máa dé sí ti gbọ̀nyìn látòrí ìkànnì yín ìkànnì wa Dígí Naija TV ọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ láàrin àwọn ọba àlàyé méjì ní Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ ṣé ọ̀rọ̀ náà ló ṣokùnfà bí ọba Ìfàgbàyè ti ṣe jáde wá báyìí tó fi léde nínú fọ́nrán kan tó gba ojópó ayélujára TikTok kan ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún pé nígbà tí ẹ ti ṣe bẹ́ẹ̀ tí ẹ ti fi orí àpèrè wọlé tí àwọn baba ńlá baba yín tí wọ́n sì ti fi orí àpèrè wọlé ẹgbẹ́rún talẹ̀ lérò pé ń bá wí gan nínú àwọn ọba àlàyé méjèèjì ọ̀hún àti pé kílẹ̀ lè bá a rí sọ sí gbogbo awuyewuye tó ti ń lọ tí àwọn ènìyàn ti ń gbàgbé ẹni gba ìgbà ọtí lórí ayélujára wípé ta ni ọba àkọ́kọ́ gan nínú àwọn ọba àlàyé méjèèjì yìí ẹ wo ìyàtọ̀ bá kọ sẹ́yìn náà ẹ ń gbàgbé láti bá wa fi sọ sábàlá rí sí ìyẹn comment section bákan náà kẹfà mi wá kàn fìdílé tàbí kẹfìdílé kan kẹjẹkájọ gbálà yọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. a di pé ńgbẹ̀ ti wọ́ra yín lẹ̀ táwọn bàbá yín kan ti fi orí àpèrè wọ́lẹ̀ ó wá di kí last rank máa kílèmù pòun lẹ̀ ní ẹ̀gbọ́n ayébàjẹ́ ọmọ olè ń dájọ́ ó ń pẹ́ kan tó lù yín ní Ọ̀yọ́ wọ́n á sọ fún yín pé àtẹnujẹ àmàlà Ṣàngólẹ̀ wá jẹ. mo kàn ń gbèjà yín tẹ́lẹ̀ ni kò yẹ kí n gbèjà Ọọ̀ni yẹn mọ́ kò yẹ kí n gbèjà Ọọ̀ni mọ́ ó yẹ kán lù yín ni káwá máa bú yín pé kílẹ̀ wá lọ bẹ̀ ṣé ẹ̀ mọ̀ tán ni ṣùgbọ́n àwọn àgbàlagbà àwọn àwòrò ṣàṣà wà nífẹ̀ẹ́ ṣé àwọn àwòrò ṣàṣà Ifẹ̀ wọn ò mọ̀ tán ni ṣé wọn ò sọ fún àwọn àwòrò ṣàṣà Ifẹ̀ wọn rò pé ọmọ Ilé-Ifẹ̀ làwọn ni wọn ò rí sọ ọmọ Ilé-Ifẹ̀ ẹkùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wá ń ṣojú tán fi tẹ̀dó sí Ilé-Ifẹ̀ eléyìí tó ń dákonú wọn náà mú ara abẹ́pẹ̀ oko oníkálukú tẹ̀dó àwọn náà ń lóko sífẹ̀ ẹkùn Èkìtì wà àwọn aṣojú Èkìtì sì wà nífẹ̀ bẹ́yẹn dọ́là torí pé Odùduwà lórí tẹ́ẹ̀nì wọn pé kán máa kúkú máa jẹ wọ́n nínú Ifẹ̀ ẹni tó bá ti bímọ kọ́mọ ẹ̀ máa jẹ́ nífẹ̀ torí pé Odùduwà náà fẹ́ kí ìran títòun kó máa jẹ́ ìran ni ó máa dádé nífẹ̀ kán máa rán ẹni tí ó máa jẹ Ọlọ́fin wá láti ẹkùn kọ̀ọ̀kan mọ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kí lẹ̀ ń jà fún Rìkíṣí ti dáyé ọjọ́ ti pẹ́ Tẹ̀bẹ̀lẹ̀kú ti dáyé ọ̀nà jìn ntẹ́ẹ̀mọ̀ lẹ́ẹ̀mọ̀ ntẹ́ẹ̀mọ̀ ó ṣàgbà yín. mo láìkí bàbá Awíkóńkó yẹn ó gbìyànjú ṣùgbọ́n ó kò mọ ìtàn dáadáa. alórọ̀rọ̀ ní kùbí tejò mo sàmọ́ sáńgúdù ẹ àmọ́ farabalẹ̀ kó o mọ̀ tàn ọ̀rọ̀ kọ́ ni pé dídán kọ́ ni kó o fọ́lọ̀ ìwé táwọn wèrè kan kọ́ lẹ̀. You are a good researcher. Go for research. Eléyìí kí náà porúkọ ààrẹ ọ̀pìtàn. Ẹ káàbọ̀ padà àlàyé ọ̀rọ̀ náà lẹ́sìn bẹ́ẹ̀ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu ọba Ìfàgbàyè ẹ gbọ́ kí ni ìgbésẹ̀ tí a lè sọ pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ gbé gan tó lè mú kí wọ́n sọ pé wọ́n ti wọ́ra wọn nílẹ̀ ọba kan náà àwọn baba ńlá wọn ti fi orí àpèrè wọlé irú ìgbésẹ̀ wo la lè sọ pé ọba Ọọ̀ni gbé tó lè mú ọba Ìfàgbàyè láti máa sọ irú ọ̀rọ̀ ọ̀hún lórí ayélujára nínú fọ́nrán tó gba ojú òpó ayélujára TikTok kan àti pé kílẹ̀ lè bá a rí sọ sí èmi ojú ìwọ ojú mi tó ṣe bẹ́ẹ̀ tó ń lọ láàrin àwọn ọba àlàyé méjèèjì ọ̀hún ìyàwó olùkọ́ sí yín báwo ló ṣe rí létí ẹ̀yìn gan-an ẹ̀wọ̀n mú gbàgbé láti bá wa fi sọ sábàlá rí sí ìyẹn comment section bákan náà kẹfà like kẹsì bá ṣe kẹfì sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwa ní tiyín ní tòótọ́ àtúmọ̀ bá yín pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà.